àtìgbà yẹn ni ọ̀run láti fi ló ti fi ṣe àwòjẹ ìyàwó ẹ̀. Por eso, ese día, Orumi la enseña a los tres esposas que tiene Ifá. Gbogbo obìnrin abaláwo tó bá fojú sí ìkọ̀kọ̀ ẹ̀ tó súnmọ́ pẹ̀ dáadáa tó sì níyè nú ilé ọmọ bí ilé ọmọ Ifá ṣe kò sì léwu. Entonces, todo lo que está cerca de Orumi la aprende más la cosa de Ifá. Èyí ò jẹ́ bí àpẹẹrẹ ọkọ̀ jẹ́ ìgbésẹ̀ kan. Ẹnu mi dùn níjókòó yìí láti gbà tí ó ti bí àwọn tẹ́lẹ̀ èmi tí mo dúró yìí babaláwo lèmi láti àti inú ẹ̀jẹ̀ mi wá. Ele nació en babaláwo también. Ní ìlú wa níbi tí ó ti bí rẹ̀ gangan lágbègbè Ìwó à ń pẹ̀lú kan ní ọgbà àgbà. Àwọn náà sún dájá mọ́ àgbè Ìwó ọgbà àgbàgbà. Ìyá kan bẹ́ẹ̀ pè ní Fáni Ọlá. Àwọn náà mú ẹja mọ́ Ìfáni Ọlá. Ìyá yẹn ti kú nìsín ọ̀n lọ bí 40 ọdún lé díẹ̀. Ese mú ẹ̀ yásẹ̀ mọ̀ rẹ̀. Ìmọ̀ ẹ̀dá Fáni bá Ella trabaja con Ifá. Gbogbo ọkùnrin tí wọ́n ń kọ́ ẹ̀yọ lọ́dọ̀ ìyá yẹn ìmọ̀ ọmọ ẹ̀yọ fákìkì lẹ́mẹ̀. Así como hombre trabaja, igualito de señora también trabaja. Ọ̀kan nìyẹn. Kódà bẹ́ẹ̀ bá bí ẹ bá ní bàbá wa Awùṣe Àgbáyé wà ní Abíọ́lá kó bílẹ̀ ọmọ ìyá yẹn dáadáa. Si usted conoce uno señor llama Awùṣe Àgbáyé, ọmọ babaláwo ni ìyá yẹn. que usted pregunte señor también, él debe pasar lo mismo. Èyí ò jẹ́ nìkan. Según. Èkejì tó wẹ̀ ẹnìkan tún bẹ lágbègbè yìí. Hay una persona que obìnrin ni. era una mujer. Ọmọ lọ́jọ́ sí àràbà tó jókòó lẹ̀. Y uno iba por este señor. À ń pè ní Fáròbí. Ella llamó Ifáròbí. Àìná. Àìná. Mọ́súmọ́lá. Adéwálé. Àpèpọ̀ rẹ̀ jẹ́ Fámà. Ese Ifá. Fámà. Ó wà ní San Bernardino ní California. Ella está en California. Bàbá wa kan lọ́tẹ̀ nípa ní Èkó ọmọ Abẹ́òkúta. Bàbá wa náà ní Akirabata. Àbírọ̀ mọ́fà Akirabata lọ́tẹ̀ nípa. Bàbá aláre Akirabata òkè mú ìwá. Akirabata òde ní wọn ìnáwó òkúta. Ìlọ́tẹ̀ Fámà nípa. O ta sáré también Ifá. Fámà yẹn ó kìfà lẹ́nu dáadáa gan ni. Àbíkẹ́ ìfá. Ella también consulta Ifá muy bien. Èmi tí mo dúró yìí. Èmi gẹ́gẹ́ tí mo gbé iṣẹ́. Èmi ní àwọn ìyàwó gbogbo wọn ní kìfà. Él también tiene su esposa todo y trabaja con Ifá. Gbogbo ọmọ mi tó tóbi ní kìfà. Sus hijos también consulta Ifá. Ọmọ mi tó tó wà ní èdè ní kìfà. Ellos lo que tienen estado también trabajan con Ifá. Ìyá nígbà yìí àwọn ni ibà tó bá kí ọkùnrin mi ò lè kì í. Ella eres ya Ifá. Ìwà pé kò sí ẹ̀ṣẹ̀ fún obìnrin láti kìfà ọ̀kan nìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nílé ìjọba ti èmi nílé ìjọba tèmi. Ilé casa de él. Àwọn ọmọ mi obìnrin wọ́n síwájú ẹ̀sìn. Ellos, en la ira de él, también consultan Ifá adelante. Tí wọ́n ń kàwé ẹ̀sìn ni. Ellos también fui para la escuela, aprenden a cosas por Ifá. Bẹ́ẹ̀ni bá fi òfin dé Àlùkùránì kò ní dọ́dọ̀ wa ní. Si ellos tapraron la cosa del Corán, no llega a la casa de Dios. Bẹ́ẹ̀ bá fòfin dé Bíbélì kò ní délẹ̀ Yorùbá láíláí. Igualito, si tapraron la cosa de Biblia, no llega en la cosa de Ọ̀yọ́. Àwọn náà lẹ Yorùbá àfòfin dé bá akọ́kọ́ tẹ̀ka kí gbogbo ayé ló gbọ́dọ̀ ṣe bá pátá yẹn. Él dice que todo el mundo que aprende Ifá, que sabe Ifá, hasta mujeres, hasta los hombres. Nípa nǹkan oṣù. Nípa pé bóyá àbóbè ṣe nǹkan oṣù. Está hablando si uno muere, está si uno periodo. A máa jẹ́ pé gbogbo ọjọ́ ayé ló ní ṣe nǹkan oṣù. Níbẹ̀ ló jọ́wọ́ rò péré ni. No todos los días muere, está si la periodo. Etí ọ̀gbọ́dọ̀ fọ́kàn ọ̀tọ̀. Ese momento que hace periodo, ella tiene una cosa, no puede tocar. Táwọn bá ń ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ tóbi ń ṣiṣẹ́ táyẹ̀ ní jẹ́ gbogbo orí ọ̀tá ń gbà yẹn ni orí ọ̀tá ni ò ní gùn. Ese tiempo cuando está en la periodo, no puede tocar una cosa llamada ọ̀tá. Nínú ìjọ ọ̀sẹ̀ méjì Ìbàdàn bẹ́ẹ̀ ni. Igualito en Ìbàdàn. Gbogbo ọmọ wa tó jóbi táàdì ní gba ní ẹ̀lẹ́ kí fún gbangba ayé pé gbogbo èdè kì í. Igualito todo lo muere en Ìbàdàn, igualito consulta para todo el mundo en Latinoamérica. Káyọ̀ lè mọ̀ pàápàá kó bẹ àwọn kìfá
Usted sabía, y mujer también canta la cosa de Ifá. Ìyàwó mi nìyí. Esta es la esposa. Babaláwo ni. Ele ya on Ifá. Má wulẹ̀ kí méjì o, ẹyọ kan náà ni o fi sọ pé kó fi tọ́ lẹ́nu wò. Esta le va a cantar la cosa de Ifá ahorita para que la mujer para que escuchar. Ayatọ̀. Ayatọ̀. Eriwo sì pé mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mojúbà ọmọdé, mojúbà àgbàlagbà o. Se máa ń ṣe sàlù. Ọ̀rúnmìlà ló dìdí ìjẹrẹ ní Ifá mi kùtùkùtù ọba rìsà. Ifá ní jíjí tí mo jí lórí agorodẹ bàbá mi ni. Ifá ní mo rọ̀ lọ́jọ́ mi kú tí wọ́n ń fìlú gbálẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́. Ifá ní ẹ̀lẹ́ òwò mi kú. Ọ̀rúnmìlà ní yèsí ìbolẹ̀ yún. Ọ̀rúnmìlà ní yèsí ìbolẹ̀ ń rè. Wọ́n láwọn ń lọ sálẹ̀ dé ìsálú ayé. Ọ̀rúnmìlà lẹ́ẹ̀kọ́ lẹ́ẹ̀kárí ó ní ẹmọ́ yá lọ. Ìgbà tí wọ́n wá rìn sàá díẹ̀ òun ni tòròfin ní wá padà sẹ́yìn. Ọwọ́ àtò Olódùmarè lọ olóde ayé táwọn ń lọ yìí. Ọlọ́gbọ́n ọgbà làwọn wà àwọn òlò lórí ṣùgbọ́n oníkálukú ló ní orúkọ tiẹ̀. Olódùmarè ló kó òkólòyè òwò meku. Olóòkólú ọ̀ràn tí ń bẹ lódò alẹ̀ ọmọ eku. Olódùmarè ní tìwọ̀ bá ti délé ayé. Ó ní ìwọ máa mú igbá ńlá bogbá. Ó ní ìwọ máa mú àwò ńlá bàwò mọ́lẹ̀ oníwọ máa lé sí bàtà kọ́ ọ máa lé bẹ̀rù lórí ọmọ eku. Báyìí la bá mú tòròfin nílá ijọ́ lọ́jà láwùjọ ọmọ eku. Àmú tòròfin níjọ lọ́jà. Gbogbo ọmọ eku o ẹ̀wọ̀n wá ẹ wá sí gbogbo ọmọ eku. Ọ̀rúnmìlà ló dìdí ìjẹrẹ ní Ifá mi kùtùkùtù ọba rìsà. Ifá ní jíjí tí mo jí lórí agorodẹ bàbá mi ni. Ifá ní mo rọ̀ lọ́jọ́ ọmọ ẹni tí wọ́n ń fẹsẹ̀ gbálẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́. Ifá ní ẹ̀lẹ́ òwò ọmọ ẹni. Ifá ní yèsí ìbolẹ̀ yún. Ọ̀rúnmìlà ní yèsí ìbolẹ̀ ń rè. Wọ́n láwọn ń lọ sálẹ̀ dé ìsálú ayé. Ọ̀rúnmìlà ló lórí yín wádà. Wọ́n lọ́gbọ́n gbà làwọn wà àwọn òlò lórí ṣùgbọ́n oníkálukú ló ní orúkọ tiẹ̀. Ifá lẹ́ẹ̀kọ́ lẹ́ẹ̀kárí ó ní ẹmọ́ yá lọ. Ìgbà tí wọ́n rìn sàá díẹ̀ ó ní ọkàn bí wàá padà sẹ́yìn. Ọwọ́ àtò Olódùmarè lọ olóde ayé táwọn ń lọ yìí. Ọlọ́gbọ́n gbà làwọn wà àwọn òlò lórí ṣùgbọ́n oníkálukú ló ní orúkọ tiẹ̀. Olódùmarè ló kú òkólòyè ọmọ ẹni. Olóòkólùmọ̀nà tí ń bẹ lódò alẹ̀ ọmọ ẹni. Olódùmarè ní tìwọ̀ bá ti délé ayé. Ó ní ìwọ máa mú igbá ńlá bogbá. Ó ní ìwọ máa mú àwò ńlá kọ́ máa fi bàwò mọ́lẹ̀ oníwọ máa lé sí bàtà kọ́ máa lé bẹ̀rù lórí ọmọ ẹni. Báyìí la mọ́kàn bí láìjọ lọ́jà láwùjọ ọmọ ẹni. Àmọ́kàn bí àfijọ lọ́jà. Gbogbo ọmọ ẹni o ẹ̀mọ̀ wá kẹ́ wá sìn. Gbogbo ọmọ ẹni Ọ̀rúnmìlà ló dìdí ìjí orí ẹni. Ifá mi kùtùkùtù ọba rìsà. Ifá ní jíjí tí mo jí lórí agorodẹ bàbá mi ni. Ifá ní mọ́rán lọ́jọ́ ẹbọra tí wọ́n ń fẹsẹ̀ wọlé gẹ́rẹ́gẹ́rẹ́. Ifá ní ẹ̀lẹ́ ò ẹbọra. Ifá ní yèsí ìbolẹ̀ ń rí. Ọ̀rúnmìlà ní yèsí ìbolẹ̀ ń rè. Wọ́n láwọn ń lọ sálẹ̀ dé ìsálú ayé. Ọ̀rúnmìlà ní olórí yín wádà. Wọ́n lọ́gbọ́n ìgbà làwọn wà àwọn òlò lórí ṣùgbọ́n oníkálukú ló ní orúkọ tiẹ̀. Ọ̀rúnmìlà lẹ́ẹ̀kọ́ lẹ́ẹ̀kárí ó ní ẹmọ́ yá lọ. Ìgbà tí wọ́n wá rìn sàá díẹ̀ ni Ọ̀rúnmìlà wá padà sẹ́yìn. Ọwọ́ àtò Olódùmarè lọ olóde ayé táwọn ń lọ yìí. Ọlọ́gbọ́n ìgbà làwọn wà àwọn òlò lórí ṣùgbọ́n oníkálukú ló ní orúkọ tiẹ̀. Olódùmarè ló kú òkólòyè òwò awo rere. Olóòkólùmọ̀nà tí ń bẹ lódò alẹ̀ awo rere. Olódùmarè ní tìwọ̀ bá ti délé ayé. Ó ní ìwọ máa mú igbá ńlá bogbá. Ó ní ìwọ máa mú àwò ńlá kọ́ máa fi bàwò mọ́lẹ̀ oníwọ máa lé sí bàtà kọ́ máa lé bẹ̀rù lórí ọbẹ̀ ẹbọra. Báyìí la bá mọ́rùnmìlà láìjọ lọ́jà láwùjọ ẹbọra àti mọ́rùnmìlà àfijọ lọ́jà. Gbogbo o ẹmọ̀ bàbá ẹ wá sí gbogbo ẹbọra ẹ là bọ́rú o ẹ là bọ́yè ẹ là bọ́ sísẹ́. Ibaka sabía, la mujer también puede ser Ifá, la mujer también puede ser Yalawo, también puede ser Yalosha. Si mujer no puede ser Ifá. La historia que Baba contó anteriormente nace en Obarache, donde las esposas de Orúmila ayudaban a consultar. Y eso que la mamá estaba haciendo ahorita era un oriquí
de Ifá.